fagi akamasi ona ni pé bóyá wọ́n ní ibi táwọn ti gbé mú oṣù àwẹ̀ Ramadan wí pé Imam Ògbómọ̀ṣọ́ ń dàrú àwọn tó lọ tó oṣù tí wọ́n mú ní Ògbómọ̀ṣọ́ àwọn mọ́sù gan náà lákọ̀ọ́kọ́ náà àìmọ́sù àìmọ́jọ́ kalẹ̀ fáwẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ ń tẹ́ rí tàfi mọ́jọ́ kalẹ̀ fáwẹ̀ ń táwọn fi ń gbáwẹ̀ oṣù Ramadan ona ni tí Ọlọ́run ọba wí pé faman shahida minkumu shahra falyasum Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì ṣàlàyé rẹ̀ fún wa tó yé wa tí ò rújú kankan pé sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi ẹ gbààwẹ̀ nígbà tẹ́ bá róṣù ẹ sì sínú nígbà tẹ́ bá tó róṣù torí náà àwa tá bá rí oṣù àwa kọ́ là mú ọjọ́ rẹ̀ lẹ̀ Ọlọ́run ọba ní kádàrá pé jọba yìí láàtò róṣù tá bá sì róṣù ní láàtò gbààwẹ̀ àyàfi tó àfi lè pé 30 ọjọ́ tá róṣù torí pé oṣù ojú sámà kìí tayọ 30 ọjọ́ tó bá sọ pé jọ́ 31 fa in ghumma alaykum fa akmilu al-iddata 30 tó bá jẹ́ pé ẹ̀sìn jò àbí sámà ó di tẹ́ fi róṣù Ànábì ní ẹ pé oṣù tẹ́ wà nú ẹni ní 30 ọjọ́ ẹ wà bẹ̀rẹ̀ oṣù tuntun níjọ́ kejì 30 ọjọ́ yẹn torí náà alákọ̀ọ́kọ́ yẹn ni pé ta lẹ́yìn tẹ́ fi máa mọ́jọ́ lẹ̀kílẹ̀ jámá kí ni ipò yín kí ni ránkì yín ní inú Islam tẹ́ fi ju àwọn sàhábà lọ táwọn sàhábà ò mọ́jọ́ lẹ̀ tá a gbọ́ nínú tàpá àwọn sàhábà mọ́jọ́ lẹ̀ àwọn tabi'in wọn ò mọ́jọ́ lẹ̀ àwọn tabi'in wọn ò mọ́jọ́ lẹ̀ ipò wa àbí ránkì wo wà lẹ́yìn ga tó nínú Islam tóbi jọ pé yẹn ọmọ mọ́jọ́ lẹ̀ pé nìkan wà gbọ́dọ̀ takò ntẹ́yìn bá múlẹ̀ ẹ mọ wọn ara yín kò sí ntẹ́yìn fi pèrè yín wallahi thumma billah ẹ sì mọ̀ pé ẹ jámà nkankan ẹ wọ ẹjẹ sòdodo fún yín ìjọ tẹ ẹ ti jámà nkankan mọ́ ìjọ tẹ ẹ ti fẹ́ nu àbùkù káwọn sàhábà ẹ sì lè jámà nkankan mọ́ níwájú Ọlọ́run ẹ sì lè jámà nkankan mọ́ níwájú gbogbo èèyàn àfi tẹ ẹ bá túbọ̀ ẹ lẹ́yìn torí gbogbo tẹ ń sọ yẹn tẹ ń halẹ̀ àwọn yẹn kàn fi rẹ́rìn ní bá wàláhì wọ́n kàn wọ́n yìí wọ́n fi rẹ́rìn ní ẹ mọ̀ wọn ara yín o ẹ mọ̀ pé ìgbéraga yín àti mọ́tòmọ́tò yín àti ìfọwọ́lálẹ̀ yín kò tayọ ní secondary school tẹ́ ń pàṣẹ fún ẹ mọ̀ ni ẹ mọ̀ pé kò tayọ náà rẹ ni ẹ wà máa sọ̀rọ̀ bí pé kò sọ́la ẹ máa sọ̀rọ̀ ẹ máa fi gbogbo ìgbéraga yìí àti mọ́tòmọ́tò yẹn sọ̀rọ̀ àfi bí Ọlọ́run ẹ máa sọ̀rọ̀ bí Ọlọ́run ní àwọn à ń sọ̀rọ̀ pé Imam Ògbómọ̀ṣọ́ tọ́lé bọ́ta ìgbéraga yìí pọ̀ ẹ gbọ́ pé Yorùbá gẹ pé kékeré ní abẹ́rẹ́ kéré kìí ṣe mímì fàdí ẹ̀ bá ọjọ́ orí kan wọ́n fi ń tó o ẹ̀yin ń gba àpọ́nlé pẹ̀lú pòtẹ́rù pẹ́ wà ẹ fẹ́ kí gbogbo ayé máa pọ́n yín lé ipò tó pẹ́ ẹ jogún ẹ fẹ́ káyé máa pọ́n yín lé ṣùgbọ́n ní tọ́lọ́run ọba fún ní ipò kan ẹ̀yin ọ̀ka sí nǹkan kan ẹ̀yin àbùkù lẹ́ fi ń kàn gbogbo gbà. Ìmáàmù tiwa nìyẹn o ìmáàmù tiwa nìyẹn tẹ́ ẹ bá fẹ́ ka àbùkù olóròǹbó ìjọ tẹ́ ẹ bá tó jọ pàdé ń bi ìpàdé tí ẹ gbé máa pàdé wọn ẹ má tó dẹrùn tẹ dẹrùn mọ́ torí pé tẹ́ ẹ fi lè dáwọ́ ẹ ka àbùkù ẹ tẹ ẹ ka àbùkù ẹ sì tẹ nítorí náà ọ̀rọ̀ pẹ́ mọ́sù Imam Ògbómọ̀ṣọ́ ò lè máa bá yín mójọ́ kalẹ̀ Imam Ògbómọ̀ṣọ́ sọ́nà ni wọ́n ń tẹ̀lé.